káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ kálẹ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń wò wá ẹ káàbọ̀ sórí òjíṣẹ́ TV bẹ́ẹ̀ ni níbi tá a ti máa mú gbogbo ohun tó ṣe ń lọ lọ́lọ́kan ọ̀jọ̀kan wá fún wa ní orí òjíṣẹ́ TV fún èyí subscribe àwa àsọ yìí pé ẹ ṣe both new one and the old one we say thank you very much ọwọ́ tẹ́ fi bá wa like tẹ́ fi bá wa subscribe tẹ́ fi bá wa share náà ọwọ́ náà ò ní gbọ́mọ sí bẹ́ẹ̀ sì ni ọwọ́ náà àṣerere lágbára Elédùà bẹ́ẹ̀ ni kí ẹ tó wá lọ gbọ́ ohun tí a mú wá fún wa lénìí mo fi kí ẹ máa bá wa like ẹ bá wa share then ẹ bá wa subscribe ẹ follow wa náà lórí Facebook ẹ ṣé ó yá ẹ wá lọ gbọ́ ohun tí a mú wá fún wa lénìí ó yá ẹ wá lọ gbọ́. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ kálẹ́ according to the time ibi tẹ́ wà káàkiri àgbáyé. Mo kí gbogbo ọmọ Yorùbá, mo kí pàápàá jùlọ ọmọ Yorùbá tó wà nínú mọ́lẹ̀ Ọlọ́run alààyè, tó dúró lórí àpáta ayérayé, tó ní ìgbàgbọ́ wípé Ọlọ́run alààyè tó dọ̀run wáyé. Ó sọ wípé déédé àsìkò déédé ìgbà yìí ní fún ọmọ Yorùbá láti kúrò lóko ẹrú, láti kúrò ní òkùnkùn, láti wọ ìmọ́lẹ̀, láti bọ́ sínú ògo wa tí Ọlọ́run alààyè tó fún wa, ká lè rí ògo wa lò títí ayérayé. Fún ògo wọn Ọlọ́run, ká máa yin Ọlọ́run, ká máa sin Ọlọ́run, ká sì máa fògo fún Ọlọ́run alààyè títí ayérayé. Mo kí gbogbo wa, a kú ìsinmi ọjọ́ ìní, ẹ̀mí á ṣe púpọ̀ ẹ̀. Ọjọ́ rere, ọjọ́ ayọ̀, òun ni a máa fojú rí ní gbogbo ìgbà. Bó tilẹ̀ ohun kéèní kó dáa tó, ọ̀la máa dáa jù bẹ́ẹ̀ lọ fún gbogbo wa ní àṣẹ Ọlọ́run tó dáyé òun ọ̀run ní agbára ẹ̀jẹ̀ Jésù. Ojú òní tì wá, àní ṣàṣetì, àní ṣe àṣedànù. Mo wá bá wa sọ̀rọ̀ lórí gbogbo nǹkan tó ń lọ lọ́wọ́. Àkọ́kọ́, mo fẹ́ kí àwọn ọmọ Yorùbá tá a dúró lórí òtítọ́ ni o, tí ọ̀rọ̀ yé wa dáadáa, tí ó jẹ́ pé ìmọ̀ òye ọgbọ́n tí Ọlọ́run fún wa á rí lò dáadáa fògo Ọlọ́run. Àwa tá a ti jọ rìnrìn àjò yìí tó yé wa dáadáa, àwa ni mò ń bá sọ̀rọ̀. Ṣé ẹ rí àbẹ́ ẹ rí? Ọlọ́run alààyè, òun ló ń jẹ́ òtítọ́. Òun fúnra rẹ̀ ni òtítọ́. Ṣé ẹ rí gbogbo ogun tó ń gbé? Ṣé ẹ rí gbogbo ohun tó ń ṣe kiri? Onítìrí ó ń ṣiṣẹ́ fóṣèlú, Onítìrí ó gbowó lọ́wọ́ òṣèlú, Onítìrí ó ṣe eléyìí. Ṣé ẹ rí àbí ẹ rí? Olùgbèjà ni Ọlọ́run mi, Ọlọ́run ẹ̀rí ni Ọlọ́run mi. Ọba tó rínú tó róde olùmọ̀ràn kan lọ́ba tí mò ń sìn. Ọba tó mọ òtítọ́, tó ń jẹ́ òtítọ́ fúnra rẹ̀, ó ń gangan òtítọ́. Ó rí i pé lórí òtítọ́ àti òdodo ni mo dúró lé lórí ọ̀rọ̀ òmìnira Yorùbá. Òun ló gbé mi dìde tó rán mi. Mi ò lè yẹ ẹsẹ̀ kúrò lórí ọ̀nà tó fi lélẹ̀ fún mi. Ṣé ẹ rí iṣẹ́ gbogbo alábòsí ọ̀dàlẹ̀ ọmọ Yorùbá? Ṣé ẹ ń gbọ́? Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣépè, tẹ́ ń dìtẹ̀, tẹ́ gbógun. Ṣé ẹ ti ríra yín báyìí? Ṣé ẹ rí pé ògbé èpè tẹ́ ṣẹ́ tí yín ni àti ìdílé yín táyé máa fi parẹ́ kò ní yí padà? Ṣé ẹ ti rí? Ṣé ẹ rí pé gbogbo ìkà ìwà àbòsí tẹ́ ẹ hù fún ọmọ Yorùbá tí yín ni o kò yí padà táyé máa fi parẹ́? Mò ń kìlọ̀ fún yín, mò ń sọ fún yín, mo ní ẹ ṣọ́ra yín, ẹ ṣọ́ra yín. Ipe tó bá yá mi ò ní gbà o. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ò ní dáríjì yín, kò ní foríjì yín. Ọlọ́run ò ní ṣàánú yín, kò ní gbóhùn yín tí ayé máa fi parẹ́ lórí nǹkan tẹ́ ṣe fọ́mọ Yorùbá. Òótọ́ tó fojú hàn, gbogbo ọ̀tẹ̀ pátápátá tẹ̀ ń dì, gbogbo ẹ̀ ti fojú hàn. Ẹ̀yin náà tẹ́ ń bá wọn ṣe voice note káàkiri, tẹ́ ń bá wọn gbé lárugẹ, tẹ́ ń pariwo. Ṣé mọ̀ pé ẹ̀yin ẹgbẹ́ kan wà tí mo wá ṣe ìpàdé pẹ̀lú yín, mo sọ fún yín, mo ní alábòsí ní gbogbo yín. Ṣé ẹ ti rídìí àbòsí yín àbẹ́ẹ̀ rí báyìí? Ó mà ṣe o. Mo sọ ẹni tó bá lè ṣe research ìgbà tí mo kọ́kọ́ wọ tọ́lọ̀ ní kí n gbójú síta lórí ọ̀rọ̀ òmìnira Yorùbá yìí. Àkọ́kọ́ yẹn ni mo ti sọ pé wọ́n ò gbé kalẹ̀ o fún òmìnira o. Wọ́n gbé kalẹ̀ nítorí òṣèlú. Wọ́n dẹ̀ ní kán má jẹ́ kí ọ̀rọ̀ òmìnira yẹn kó láòdo kan lù ú lẹ̀. Àwọn náà dẹ̀ rí pé ọ̀nà rèé láti fi pa owó.
sọ wọ́n ń pawó lọ́nà méjì. Wọ́n ń pawó lọ́dọ̀ ọmọ Yorùbá tí wọ́n ń parọ́ fún pé àwọn gbé kalẹ̀ fún òmìnira, but nítorí kò tí ì sí ẹni tó rìnrìn òmìnira rí, wọn ò mọ̀ wípé structure tán gbélẹ̀ structure òṣèlú ni, láti fi pawó ni, divide and rule structure náà gbélẹ̀. Torí èèyàn púpọ̀ ò mọ̀, but Ọlọ́run tó rán àwa ń ṣe ó fi yé wa, àwa dẹ̀ mọ̀ àti rìn ìrìn àjò tó jọ bẹ́ẹ̀ rí. Àdẹ̀ ń sọ ẹsẹ̀kẹsẹ̀ wọ́n máa takò. Ṣé ti rí iṣẹ́ debunking níbi tó ń gbé debunking lọ? Ọmọ Yorùbá ṣe rí àbẹ́ẹ̀ rí? Gbogbo ẹ̀ sì máa jáde gidi gan o. Torí Ọlọ́run ẹ̀rí lọ́lọ́run mi. Ẹ̀rí ló gbé jáde yìí. Ṣé bẹ́ẹ̀ rí gbogbo iṣẹ́kíṣẹ́ tó ń ṣe? Tó ń soríṣiríṣi rọ́. Lára àwọn tó wà ń bẹ̀ lánàá tẹ́ rí fídíò wọn. Ẹ lọ wo fídíò wọn náà. Ṣé bọ́n ṣe fídíò fún Onítìrí? Olóṣèlú ni o, olóṣèlú ràn wá o, ó gbowó lọ́wọ́ olóṣèlú. Ní ara wọn tó wà ń bẹ̀. Ẹ lọ wo fídíò wọn. Àwọn yòókù sì máa fojú hàn gbogbo dìbọ́ǹkì gbogbo oríṣiríṣi, àṣírí yẹn máa tú. Àṣírí yẹn máa tú. Torí ní àṣẹ ti Ọlọ́run, ọ̀nà méjì náà ti ń gba owó. Wọ́n ń gbowó ní ọwọ́ ọmọ Yorùbá, tó ń tan ọmọ Yorùbá fún odindi ọdún 3. Mo dẹ̀ ń sọ, àwọn kan dẹ̀ tún sì ń gbógun. Wọ́n ń gbowó lọ́wọ́ olóṣèlú, pàápàá jùlọ lọ́wọ́ bàbá wa Alhaji Chief Bat. Wọ́n ń gbowó lọ́wọ́ ẹ̀. Kò sí wàhálà rárá o. Ẹ̀yin máa wòran bọ̀. Àwa tá ti dúró lórí òtítọ́, tá mọ̀ òtítọ́, kò gbọ́dọ̀ yà wá lẹ́nu. Ó yẹ ká mọ̀ wípé Ọlọ́run máa tú àṣírí alábòsí, ó máa tú àṣírí ìkà ọ̀dàlẹ̀. Ó dẹ̀ máa bínú sí wọn. Toró odidi ìran ni wọ́n dà, kì í ṣe èèyàn kan. Odidi ìran tó ti lọ, tó ń bẹ́ẹ̀ sí àti tó ń bọ̀, òun ni wọ́n dà o. So ọ̀nà tí Ọlọ́run ò ní fi dáríjì wọn, tí ò dẹ̀ ní gbẹ́bẹ̀ wọn ni. Tí n bá ní kí n sọ̀rọ̀, á ti lọ pọ̀ jù. Ṣùgbọ́n kí ni mo tún fẹ́ sọ ńgbà tọ́lọ́run ti jẹ́rìí mi, tọ́lọ́run ti gbèjà mi, tó ti ṣẹ́gun fún mi? Kí ni mo tún fẹ́ sọ? Ju kí n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lọ, kí n yin Ọlọ́run òtítọ́, Ọlọ́run òdodo, Ọlọ́run alààyè, Ọlọ́run alààyè, ọba ìyè, ọba ìyè, ọba ìkú, ọba ìní ìpẹ̀kun, ọba ayérayé, ẹlẹ́rù ni, ológo jùlọ. Kí n kàn máa yin Ọlọ́run ni. Ọlọ́run wà lẹ́yìn mi, Ọlọ́run ò dojú tì mí. Mo fẹ́ ṣe àlàyé kékeré kan. Toró dàbẹ́ ní pé ọ̀rọ̀ náà kò yí àwọn èèyàn kan dáadáa. Àwọn kan sọ wípé káwọn máa pàdánù méjì or something like that. Káwọn máa lose on both ends. Ni àwọn ṣe lọ ṣe nǹkan táwọn ṣe láti lọ support bàbá wa Bat, Alhaji Chief Bat. Nǹkan tí ò yé wọn ni pé wọ́n ní ẹ̀tọ́ láti ṣe yẹn láì ṣàbòsí, láì purọ́ fọ́mọ Yorùbá pé àwọn ń ṣètò ọmọ Yorùbá. Kí ló dé tá a lè ṣe òótọ́ ká dúró lórí ibi tá a bá dúró sí? Téèyàn bá ń support bàbá wa Alhaji Chief Bat, ó yẹ kó lè bọ́ síta. Kò ń ṣe pé kó máa bú èébú, kó máa sọ oríṣiríṣi tí gbogbo yín ṣe. Tẹ́ ń fowó mo dẹ̀ mọ̀ pé kì í ṣe bàbá wa Alhaji Chief Bat ló ràn yín láti máa sọ̀rọ̀ sí mi, láti máa bú mi. Àwọn kọ́nu yín sọ pé àwọn náà ràn àwọn, ìpè wọ́n fún àwọn lówó àtọwọ́dọ́wọ́ tó ń fi ránṣẹ́ pé láti lè paná iṣẹ́ táwa ń ṣe, iṣẹ́ tọ́lọ́run ní ká gbélẹ̀. Wọ́n sọ pé bàbá wa Alhaji Chief Bat ló rán àwọn sí èmi Dúpẹ́ Onítìrí Abíọ́lá. Mo dẹ̀ mọ̀ pé kò rí bẹ́ẹ̀. Gbogbo ẹ̀ máa tó fojú hàn. Gbogbo ẹ̀ máa fojú hàn. Bàbá wa gan Alhaji Chief Bat, àwọn náà wọ́n máa sọ gbogbo àwọn tí àwọn ránṣẹ́, èyí tó ti jíṣẹ́ àti èyí tí ò jíṣẹ́ nu yín, gbogbo ẹ̀ máa jáde. Ẹni tí èèyàn bá ń ṣe kó fi ojú hàn gedegbe pé òun ṣe.
Ọlọ́run ló rán mi níṣẹ́ tí mò ń ṣe lórí òtítọ́ àti òdodo dẹ̀ ni. Àwọn kan sọ pé àwọn ò fẹ́ kí Fúlàní kó tún di olórí mọ́. Kò yé yín ni. Lára nǹkan tá a dẹ̀ ń sọ léraléra táwọn ìkà yóò jẹ́ kẹ́ ẹ gbọ́ kó lè yé yín dáadáa ni. Mo máa ń sọ láìmọye ìgbà. 1999 constitution Fúlàní ni. Ẹnikẹ́ni tó bá wọlé láti 99 constitution Fúlàní ni ó ń ṣiṣẹ́ fún. Abẹ́ Fúlàní ló wà bẹ́ẹ̀ ni. Nígbà tí wọ́n máa kọ constitution yẹn, lẹ́yìn ìgbà tí wọ́n pa ọkọ mi nì, lẹ́yìn ìgbà tá a ja ìjàngbara fún mandate ọkọ mi nì ti June 12, ẹ̀yìn ìgbà yẹn ni. Kí ló dẹ̀ mú wọn kọ́ ọ̀nà táwa ní kan gbà wọn ò fẹ́ gbà á. A ní ẹ jẹ́ ká ṣe sovereign national conference. Tá a bá dé conference yẹn, àkọ́kọ́ ìbéèrè ni wípé ṣé gbogbo wa a sì fẹ́ jọ wà pọ̀ àbí a fẹ́ jọ wà pọ̀. Wọ́n ló ti orú question wo nìyẹn. Kì í ṣe kankan náà. Ọlọ́run ò dá wa pọ̀. Ṣebí man-made ni. Ṣebí èèyàn ló so pọ̀ láì sí ìmọ̀ wa sí for economic interest tí wọn náà ṣe ṣe. Ńgbà tó dẹ̀ wá di pé a ní ká wá jọ jókòó pọ̀ sọ̀rọ̀, ó di dandan ká bira wa náà. Ìpè ṣáà sì fẹ́ wà pọ̀ o, a fẹ́ lọ lọ́tọ̀ọ̀tọ̀ bọ́lọ̀ ń ṣe dá wa. First question nìyẹn. Torí gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe lórí conference yẹn, mi ò mọ wọ́n ṣe ń pè àpérò. Gbogbo nǹkan tá a bá fẹ́ sọ lórí àpérò yẹn ó láti jẹ́ nǹkan tó tẹ́ gbogbo wa lọ́rùn, tá a agree sí láti inú wa voluntarily. Tó jẹ́ pé nǹkan tó tẹ́ wa lọ́rùn ni, kò ṣe pé èèyàn kan ló force sí wa lórí. Sọ láti béèrè question yẹn. Náà bá dá sí rough. Tó rán fẹ́ kí Fúlàní kó sì máa jọ lórí. Wọ́n lọ kọ constitution 99 tó jẹ́ pé repackaging tó ti ń kọ látayébáyé fún àpapọ̀ bí tó ń pè Nàìjíríà ni. So everybody á máa ṣerú àwọn kan. Wọn ò tí ì yí padà. Kò yí padà. In fact, wọ́n tún jẹ́ kó worse sí ni. Wọ́n tún bàjẹ́ sí. Ìyẹn ni ẹ sọ pé ẹ fẹ́ dúró lé lórí. Kò sí ẹni náà tó bá lóhùn níbi tó ń pè ní Nàìjíríà. Ti Fúlàní ló máa ṣe o. Torí constitution yẹn ti Fúlàní ni. Àwọn dẹ̀ dúró lórí agenda tiwọn. Torí interest àwọn èèyàn tiwọn. Ọ̀rọ̀ tí ọmọ great grandson Usman Dan Fodio tó ti sọ, Samadu Bello Saudana tó ti sọ pé gbogbo ilẹ̀ yìí káwọn jogún ẹ̀ fún bàbá ńlá àwọn. Orí ẹ̀ làwọn wà, àwọn ò yí padà. Àwa tó kù ló wá yẹ ká fura, ló yẹ ká wò pé kí ló ń ṣẹlẹ̀. Ká má finú wénú o, ká má lọ jẹ̀wọ̀. Àwa ló yẹ ká fura pé oko ẹrú rèé, ìparun rèé, ogun rèé, ká yà fún gbogbo ẹ̀. Àwa ló yẹ ká fura. Ṣùgbọ́n wọ́n ní àṣírí kan lọ́wọ́. Wọ́n máa ń sọ pé pàápàá jùlọ Yorùbá, tẹ́ ẹ bá ti fún wọn ní ipò àtowó, ó ti tán. Ìyẹn ló fà á nígbà tó ń ṣe gbogbo constitution yẹn gbà yẹn tí Abubakar Abdulsalam tó ń ṣe tá à ń bá jà wípé irọ́, ó yẹ ká ṣe right thing, kò ń ṣe transition ló yẹ kó ṣe, revolution la máa ṣe in terms of sovereign national conference tí ò gbà. Tó bẹ̀rẹ̀ sí í ṣe oríṣiríṣi màgòmágó. Mo dẹ̀ sọ fún wọn, ó wà nù ìwé, wà nù àkọọ́lẹ̀ ń bẹ̀, pé gbogbo tẹ́ bá gbélé foundation yìí kò ní dúró torí ẹ̀ gbé lórí òótọ́. Gbogbo àbòsí tẹ́ bá ṣe kò ní ṣe é ṣe fún yín. Òun ló fa gbogbo tó wà nílẹ̀ yìí ò dẹ̀ ń ṣe èpè torí wọn ò rìn lọ́nà tó tọ́ ni. Mo ń torí àìmọye ẹ̀jẹ̀, àìmọye sweat ló wà ní foundation yìí. Wá fẹ́ acknowledge kẹ́ ṣe ní dáadáa. Ẹ jẹ́ àgbọ̀nà tó tọ́, ẹ jẹ́ àṣẹ dáadáa. Ìwọ Abubakar Abdulsalam olótì, mo ní kò ní dúró. Gbogbo tẹ́ bá kọ́lé lórí ò ní dúró, kò ní ṣe ṣe, kò lè yọrí re torí orí irọ́ ni. Dẹ̀ lè gbé òótọ́ jáde lórí irọ́ tẹ́ gbélé. Nígbà yẹn tán bẹ̀rẹ̀ sí í ṣe wọ́n ṣe máa ṣe local government gbogbo ẹ̀.
à ń sọ fáwọn èèyàn wa ipe kí ló dé tẹ̀ ń support wọn, wọ́n ń cheat yín nípa bọ́n ṣe ń pín local government. wọ́n gbọ́ àwọn tó ń ṣe wọ́n ní àṣebí Yorùbá ni, ẹ fún wọn nípò, ẹ fún wọn lówó. òun là ń wò yìí o, òun là ń wò yìí. bọ̀ síbi tá a délé ní Ọlọ́run fúnra rẹ̀ ló dìde o, ó ṣàánú wa ni o, aráàánú gbà ni o, torí ó rí ọba tó mọ ìgbẹ̀yìn láti ìbẹ̀rẹ̀ ni náà, ọba tó dáhùn gbogbo ni, kò sí nǹkan kan tó pamọ́ wájú Ọlọ́run. nǹkan tí èèyàn ń rò ní inú ẹ̀ tí ò bẹ́ẹ̀ da àlàyé sọ Ọlọ́run mọ̀ náà. ó dẹ̀ ṣe àpèjúwe ẹ̀ nínú ìgbà tí nínú Bíbélì tí ọba tó lálàá Nebuchadnezzar ó ní kí àwọn tó ń woṣẹ́ fún un kán wá sọ àlá tóun lá, bó náà ti ń ṣerú ẹ̀ kán dẹ̀ sọ túmọ̀ ẹ̀. ṣáwọn là ń fojú ẹ̀ sùn ní báwọn là ń ṣe máa sọ àlá tó lá. ó ní kán wá san dandan ni òbí òṣè bí òun máa pa wọ́n. kọ́lọ́n tó gbé dání kéye àwọn yòókù tó ní káwọn lọ bá Daniel o tó dà ń pè yẹn ń sin Ọlọ́run òtítọ́. Daniel wá ké pọ̀ Ọlọ́run, Ọlọ́run wá sọ àlá tó lá àti túmọ̀ àlá fún un. sọba tó rínú ni ntí èèyàn ò ní bẹ́ẹ̀ dá àlàyé sọ Ọlọ́run mọ́. gbogbo ẹ̀ pátá lọ́lọ́run ti rí pé tí òun ò bá dìde kíákíá fún ìrànlọ́wọ́ àwa àtàjà àyànfẹ́ wọn ọmọ Yorùbá, ọmọ aládé, ọmọ ológo, ó ṣeé ṣe láìpẹ́ jìnnà rárá kán pa ìran yẹn run. àwọn kan lè máa rò pé aṣọ ṣe ṣe àwọn ti ṣe rí dáadáa náà, ó ti ṣẹlẹ̀ dáadáa ní ayé tá à ń gbé lọ́wọ́lọ́wọ́ yìí, ó ṣẹlẹ̀ dáadáa. àìmọye ìlú láfíríkà tó jẹ́ dúdú ló wà ń bẹ̀ tẹ́lẹ̀, tó wá jẹ́ pé wọ́n ti palẹ̀ mọ́ wọn kó ń bẹ. àwọn tó wà ń bẹ̀ ń sẹ́ máa rò pọ́n náà nílẹ̀ náà, wọ́n ti ṣe dáadáa. tá a bá lọ jìnnà ká lọ́lẹ̀ Haúsá náà, ṣé wọ́n ti gba gbogbo ilẹ̀ tán lọ́wọ́ ọmọ Haúsá, wọ́n ti gbalẹ̀ tán lọ́wọ́ wọn. ẹ lè mọ̀ pé wọ́n ní wọ́n rògòlò rárá ń bẹ̀ rí. so kí ló dé táwọn kan sọ pé kò ṣeé ṣe. ṣe rí ọ̀rọ̀ lórí pé wọ́n lọ ń dìbò, mo máa ń sọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. right kan nìyẹn tẹ́mi believe in, torí activist ni mí. mo believe in right, fundamental human right, the right to vote. ẹ̀tọ́ èèyàn ni. the same thing náà ni fundamental human right tèmi, the right to self-determination. ìkan ò jọra wọn o. orílẹ̀-èdè òun làwa ń sọ̀rọ̀ ẹ̀. ìkan one aspect nínú ìlú òun ni process ìbò dídì, àpótí ìbò gbígbé. sọ̀tọ̀ọ̀tọ̀ ni. orílẹ̀-èdè ni tiwa tí ó dẹ̀ hàn sí gbogbo àgbáyé pé orílẹ̀-èdè ni. pàápàá jùlọ àwọn tó sorun wájú pọ̀ mọ́ ìpàkọ́. Britain fúnra rẹ̀ mọ̀ pé ọ̀tọ̀ọ̀tọ̀ lòun bá. ó mọ̀ pé orílẹ̀-èdè ọ̀tọ̀ọ̀tọ̀ lòun kó pọ̀, ó mọ̀ yẹn kò yí padà. so tá a bá sọ pé à ń lọlé ẹ̀tọ́ wa ní, a ní ìdàtí ẹ̀ ti gbàṣẹ lọ́wọ́ ẹnikẹ́ni àbí bẹ́ẹ̀ anybody ṣe àròyé. ṣé bíbi tọ́lọ̀ ń dá wa sí ni? orílẹ̀-èdè wa ni. ẹni tí ò bá tẹ́ lọ́rùn ló máa kúrò ń bẹ́ẹ̀. orílẹ̀-èdè sì máa wà ń bẹ́ẹ̀ bí tọ́lọ̀ ń fi sí ni. Ọlọ́run ló dáyé òun ọ̀run, òun ló ní ilẹ̀ o, òun ló ní gbogbo nǹkan o. ṣùgbọ́n ó ṣoore fáwọn ẹ̀dá, ó ṣàánú fún wa nínú ìfẹ́. ó pín ilẹ̀ káàkiri, ó wá fi ẹ̀yà oríṣiríṣi sí, ẹ̀yà ilé èdè ilé, ẹ̀yà ilé èdè ilé káàkiri àgbáyé. bẹ́ẹ̀ náà ló ṣe ṣe fún Yorùbá. orílẹ̀-èdè wa leléyìí. ẹ jẹ́ kí n fi sí ìrántí àwọn tó bá mọ̀ ń pa ẹ̀. ní ìgbà kan ní Ireland, ọ̀dọ̀ àwọn Irish, tí ẹ bá débẹ̀ ibẹ̀ ṣófo gan-an. àwọn ọmọ wọn ti lọ káàkiri, wọn ti kúrò ń lù ú, wọn sí ń lù ú. ibẹ̀ dahoro, ibẹ̀ ò tiẹ̀ develop. ní Ireland tẹ́ ń rí sí o, ibẹ̀ ò develop. èrò ti jáde, àwọn ọmọ ẹbẹ̀ ti jáde, wọ́n ti lọ. ṣùgbọ́n orílẹ̀-èdè ní ibẹ̀ kò yí padà, ó dúró síbẹ̀, kò kú òun bẹ́ẹ̀. ṣé ibi tọ́lọ́ ń fi sí ni? ìgbà tó yá àwọn ọmọ wọn màná tún padà wálé. àwọn Irish káàkiri àgbáyé náà tún padà wá sílé. òun náà develop ẹ̀ síbẹ̀ ṣe rí ń sìn tí gbogbo yín bá.
tẹ́ ń bá gbogbo development gbogbo nǹkan tó dáa bẹ́ẹ̀ ń sìn òun lẹ wá rí bẹ́ẹ̀ ń sìn kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àwọn ọmọ fi lélẹ̀ gidi ó dahoro gidi tí ò develop ṣùgbọ́n orílẹ̀-èdè wọn ni kò kúrò ń bẹ̀ ibi tọ́lọ̀ kúkú dá sí ni àwọn làwọn kúrò ń bẹ̀ so nǹkan tó wà lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè nìyẹn ibi tọ́lọ̀ ń bá dá sí ó wà ń bẹ̀ àwọn ọmọ bẹ̀ ò bá kúrò wọn ò bá wà ń bẹ̀ ibẹ̀ ó sì wà ń bẹ̀ tó jẹ́ pé ìtàn tiẹ̀ máa reference ẹ̀ tó bá jẹ́ pé wọ́n lọ wipe off ìtàn máa sọ pé àwọn tó ní original lẹ̀ rèé o ìtàn máa sọ torí ibi tọ́lọ́run ti dá ni tó dẹ̀ wà bẹ́ẹ̀ tí ò yí padà so kó má di pé wọ́n ń pàtàn burúkú lórí ọmọ Yorùbá ìran Yorùbá àwa tá a jẹ́ àyànfẹ́ ọmọ Ọlọ́run alààyè ọmọ Ọlọ́run tó ní tọ́lọ́run nífẹ̀ẹ́ sí ni wá ọmọ ológo ọmọ aládé ni wá òun lọ́lọ́run ṣe dìde gbogbo ìrìn àjò tọ́lọ́run ti ní ká rìn kájọ rìn pọ̀ lórí ọ̀rọ̀ ìrìn àjò yìí fún òmìnira wa yìí ká padà sílé òun làwọn ẹni bíi tẹ́ẹ̀rí wọn yìí o táṣìírí wọn ń tú yìí o òun náà ń takò wọn ò fẹ́ kẹ́ ẹ mọ òótọ́ wọn ò fẹ́ kẹ́ ẹ rí òótọ́ ikú ò dẹ̀ dì kan lọ́wọ́ rárá ikú ò dì kan lọ́wọ́ orílẹ̀-èdè la á padà sílé ni mo fẹ́ sọ fún yín ní èní pé orílẹ̀-èdè Yorùbá dúró ní ọ̀run àti ní ilẹ̀ alààyè yìí orílẹ̀-èdè Yorùbá dúró á ti padà ó sílé àwa ni ká dìde ní kíákíá káwọn kan máa sọ pé àwọn kan dà wọn àwọn kan dà wọn kí ló kàn yín pẹ̀lú yẹn ojú ọ̀dàlẹ̀ ni Ọlọ́run fojú wọn hàn ní Ọlọ́run fojú wọn hàn ní àwọn ìka wípé akílódé tí gbogbo yín tẹ́ ẹ dáwọ́jọ tẹ́ ẹ dáríjọ lórí ọmọ wọn Onítìrí kílódé ẹ̀rí bá jáde òun ló fi gbẹ̀rí jáde ẹ̀rí ló ń jáde ẹjẹ́ apọ́kan wá pọ̀ oníkálukú ní right láti ṣe nǹkan tó bá wùn ẹni tó bá fẹ́ tẹ̀lé pé ọ̀rọ̀ òṣèlú kó kàn tẹ̀lé that was why the last program tí mo ṣiṣẹ́ pẹ̀lú Queen iṣẹ́ ó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ lọ gbọ́ dáadáa gbogbo bọ́lọ̀ ń ṣe ní kí n kà lẹ́yọ kọ̀ọ̀kan ẹ̀yin tẹ́ ń dúró lórí wípé ẹ fẹ́ lọ dìbò ẹ̀ ń gbé gbàgbó ẹ̀dẹ̀ dúró lórí 99 constitution àti amendment burúkú tán ṣe òun náà lọ́n ṣe ní ìka lẹ́yọ kọ̀ọ̀kan kó má di pé mọ̀ nǹkan tẹ́ ń ṣe ẹni burú dẹ̀ mọ̀ ní ohun ẹni tó máa sọ fún adẹ̀ ti sọ àti kàlẹ́yọ kọ̀ọ̀kan so gbẹ́ni tó lòun fẹ́ lọ gbé gbàgbà bóun fẹ́ dìbò kẹ́ ẹ mọ̀ nǹkan tó jẹ́ kẹ́ ẹ mọ̀ nǹkan tẹ́ ń ṣe ẹ lọ wo program yẹn kẹ́ gbọ́ lẹ́yọ kọ̀ọ̀kan lọ́lọ́ ní kí n kà á adẹ̀ ti ń sòótọ́ látijọ́ yìí but wọ́n mọ̀ wọ́n á dé kẹ́ má bàa gbóòótọ́ kẹ́ má bàa mọ̀ òótọ́ ṣé ẹ ti rí 23 tán tì yín lọ ẹ ti ríbi tó jẹ́ ìyẹn ṣe wá jẹ́ nǹkan tẹ́ máa ṣàbòsí eré tó bá jẹ́ tó hùn yẹn ṣe náà but wọ́n tún sì fi máa gbowó lọ́wọ́ ọmọ Yorùbá kọ́ máa tan ọmọ Yorùbá pé àwọn dúró fòmìnira gbogbo ẹlẹ́rìí yìí o gbogbo ẹlẹ́rìí yìí mi ò gba tọ́rọ́ mi ò gba kọ́bọ̀ lọ ẹnikẹ́ni mi ò dẹ̀ dúpọ̀ lọ́wọ́ níbi kankan tèmi ṣáà ni pé ìran mi ò ní parun pẹ̀lú àṣẹ Ọlọ́run gbogbo ọ̀dọ́ ọmọ Yorùbá dẹ̀ máa rí ògo wọn lò tí ayé ìrọ̀rùn dẹ̀ máa fún gbogbo ọmọ Yorùbá tá dẹ̀ máa yin Ọlọ́run títí ayérayé tá máa fọpẹ́ fọlọ́run òun ni tèmi bẹ́ẹ̀ wọ́n wá gbé ogun burúkú àwọn náà ń jẹ́wọ́ níbẹ̀ àwọn náà ń wá ipò níbẹ̀ àwọn náà ń wá nǹkan nídìí ẹ̀ tó ń finú kankan ṣe ọmọ Yorùbá ẹ jọ̀ọ́ ní kíákíá ẹ jẹ́ apá ọkàn wa pọ̀ ìrìn àjò yẹn gan-an báyìí oníkẹ́jẹ́ akọ̀jùmọ̀ èyí tó kù yìí Yorùbá ní oòrùn tó wà ń ta ó tó aṣọ gbẹ ó tó aṣọ sá or something like that èyí tó kù yìí àsìkò ṣì wá àwa ti wà lórílẹ̀‐èdè wọn ò fẹ́ kẹ́ ẹ mọ̀ ní wọn ò fẹ́ kẹ́ ẹ ní ìgbàgbọ́ sí ni èyí táwọn dẹ̀ rin ọ̀tọ̀ ní ikán òdì kan lọ́wọ́ orílẹ̀‐èdè làwa ó dúró bẹ́ẹ̀ ó ti wà ọmọ Yorùbá ti ní orílẹ̀‐èdè tiwọn o àwa ni kẹjá apá ọkàn wa pọ̀ ká ní ìgbàgbọ́ ká dẹ̀ mú ìjayà iyèméjì kúrò nínú ayé wa ẹ jẹ́ àṣìṣe lórí interim wa ní kíákíá interim government Yorùbá òun ló kàn báyìí ẹ jẹ́ àṣe ní kíákíá ká lè tètè bẹ̀rẹ̀ iṣẹ́ orílẹ̀-èdè tiwa ìkan òdì kan lọ́wọ́ o yẹn ni mo fẹ́ kẹ́ mọ̀ ẹ ṣé mo dúpẹ́ mi ò fẹ́ sọ̀rọ̀ jù lórí nǹkan tó ń ṣẹlẹ̀ torí nǹkan tó jẹ́ pé ó báyàn lọ́kàn jẹ́ ni ó báyàn lọ́kàn jẹ́ gan-an pé ẹ̀dá burú kí ló dé kí ló ṣẹlẹ̀ lórí nǹkan ayé yìí ṣá asán àti asán ó mà ṣe o ṣéèyàn lè sọ pé nítorí nǹkan ayé yìí
òun á da ìran òun á ní kí ìran òun parun. Ẹ ṣé mo dúpẹ́, a máa gbúrò ara wa sí ayọ̀ àti ìdùnnú. Ẹ jọ̀ọ́ ọmọ Yorùbá ẹ dìde, interim government ló kàn o, ẹ jẹ́ ká máa rìnrìn àjò tiwa o, ẹ jẹ́ a ṣe pápápá. Òrùn tó wà ń ta ó táṣọ gbẹ, ẹ má jà ra waste time on it. Ẹ jẹ́ a gbé ìgbésẹ̀ kíákíá. Gbogbo àwa tọ́lọ́run ṣoore fún nínú ìmọ̀ tó fún àwọn baba ńlá wa, ẹ dìde. Gbogbo ẹ̀yin tó ẹ̀dẹ̀ dúró lórí òtítọ́, mo mọ̀ pé ìyẹn ṣàn wọ́n gan-an, ìyẹn ló ṣàn wọ́n gidi, ó ṣàn wọ́n bí ojú. Ká tó rí olóòótọ́ tó jẹ́ wòlíì, ká tó rí olóòótọ́ tó ń sin Ọlọ́run nítòótọ́ àti lódodo tó lóhun wòlíì, ká tó rí olóòótọ́ tó lóhun àáfàá, ó ga jù, Ọlọ́run nìkan ló mọ̀. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ bá mọ̀ pé Ọlọ́run fún yín ní ẹ̀bùn, ọmọdé ni àgbàlagbà ni, ẹ ti lórúkọ ni Ọlọ́run fún yín, ẹ dìde o, ẹ dìde fúnra Yorùbá báyìí. Ó ti yá, interim government wa ti yá, ó ti yá, ẹ jẹ́ a dìde, ẹ jẹ́ a dìde o, a máa defend ilẹ̀ wa ni o, torí ọwọ́ tán gbé a ní láti defend ilẹ̀ wa ní kíákíá. Ẹ ṣé mo dúpẹ́, Ọlọ́run á wà pẹ̀lú gbogbo ojú òní tiwa. Ẹ ṣé, a máa gbúra ara sáyọ̀ àti ìdùnnú, àná Ọlọ́run á máa bá a gbé, ààbò Ọlọ́run á wà lórí gbogbo wa. Ẹ ṣé mo dúpẹ́, God bless you, thank you.